ẹ̀yin èèyàn mi I come in peace o. ṣé mọ̀ pé Naira Marley nígbà tí wọ́n interview ẹ̀ ó ní iye báyìí ni òun sẹ́ǹdì sí fún Mohbad. ó wá ní àkáǹtì tí Mohbad fi ń gba owó àkáǹtì ìyá Wùnmí òun ni Mohbad fi ń gba owó. ṣára mi ń yé yín báyìí àbọ̀rọ̀ mi ò dẹ̀ yé yín kí n tún sọ. gbogbo wa náà láti gbọ́ ní ìgbà tí Naira Marley ń sọ àwọn ọ̀rọ̀ yẹn àti chat àti àkáǹtì tí Naira Marley máa ń sanwó Mohbad sí. mo fẹ́ sọ màá dẹ̀ sọ now. ó ní àkáǹtì ìyá Wùnmí ni òun ń sẹ̀dí owó yẹn sí àkáǹtì yẹn, nígbà tó kọ orúkọ àkáǹtì yẹn jáde ó jẹ́ orúkọ àkáǹtì ìyá Wùnmí tí wọ́n mọ̀ dáadáa. ṣé rí ẹjẹ́ sọ kankan nǹkan tó dẹ̀ máa mú mi sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí torí àwọn èèyàn tó máa sọ pé bàbá Mohbad ṣé wọn ló ti yẹ kó máa ṣe orúkọ báyìí fine. ẹ̀yin àgbàlẹ̀ máa ní tí ọ̀bẹ bá gé ni lọ́wọ́ tẹ́ wá sọ ọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe. ṣọ́rọ̀ mi yé wa bàbá Mohbad wọ́n ti pa ọmọ ẹ̀ wọ́n ti pa náà hàn lè jí. ṣé ti yé wa bàbá Mohbad lè má lówó ṣùgbọ́n kó ní ẹnu kó ní ariwo kí ó wá lọ́ọ̀yà gidi. kí bàbá Mohbad wá kọ lẹ́tà sí ìyá Wùnmí wípé owó ọmọ òun tí ó wà lọ́wọ́ ẹ̀ báwo ló ṣe mọ́ bẹ́yìn kó máa sọ pé yẹn ṣé nǹkan tó yẹ kó máa jà sí yẹn báwo ló ṣe ní jà sí. ṣé nígbà tó ń rán ọmọ ẹ̀ lọ sí school ṣé Wùnmí wà ń bẹ̀ ni. ṣé nígbà tí bàbá yẹn tó ń jìyà lórí Mohbad ṣé ìyá Wùnmí wà ń bẹ̀ ni. ẹ jẹ́ ká sọ tọrọ fúnra wa náà. nígbà tí ìyá yẹn ń kan tí bàbá Mohbad ń kan àpótí tí Mohbad ń bá bàbá ẹ̀ kan àpótí níbo ni ìyá Mohbad níbo ni ìyá Wùnmí níbo ni ìyá ẹ̀ wà. ṣe lẹ́yìn tẹ́ bá ní ọpọlọ dáadáa ní kẹ́ bá mi gbọ́ ọ̀rọ̀ yìí o kẹ́jẹ̀ fi kọ́mẹ̀ntì tó kọ́ tó dáa síbẹ̀. àdìwọ́ tó bá lè gbarú ẹ̀ àbí kí n sọ pé ìwọ tó bá lè gbarú nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ní kó kọ́mẹ̀ntì dáadáa síbẹ̀ torí mo mọ̀ pé èèyàn bí àgbà kan wà. ní ìgbà tí bàbá yẹn mú Mohbad káàkiri níbo ni ìyá Wùnmí wà. tell me níbo ni ìyá Wùnmí wà. nígbà tí ọmọ yẹn fine ọmọ yẹn lòun ò lọ school mọ́ fine kò sí nǹkan tó fi ń ṣèyàn ipò ò lọ school kò sí nǹkan tó fi ń ṣèyàn tó bá mọ nǹkan tó ń ṣe you will make it in life. now the boy struggle láti make owó ìgbà yẹn nìyá Wùnmí wá bọ́ta láti máa sọ wípé kí Mohbad máa kó owó tó wọ́ oògùn ẹ̀ wọ́n máa kó sínú àkáǹtì ìyá ìyàwó ẹ̀ ṣáà lè gbàrú ẹ̀. ìwọ abiyamọ tó bá lè gbàrú ẹ̀ ní kó kọ kọ́mẹ́ǹtì burúkú jáde. ṣé o lè gbàrú ẹ̀ kí ọmọ ẹ máa ṣiṣẹ́ ọmọ tó jẹ́ pé wọ́n ló ràn lọ láti primary school tí ìyá ẹ̀ tó ti ràn lọ bí orí tó sọ́ǹgì tó ràn lọ láti primary school tọmọ yẹn fi lọ secondary university tó dẹ̀ lóhùn òlọ́mọ tó dẹ̀ dúró. bàbá try ó wá rán ọmọ ẹ̀ tán ọmọ yẹn wá struggle ayé ẹ̀ láti rí pé òun make ẹ̀ ìwọ ìyá ìyàwó òṣì kan wá òun á sọ wípé àkáǹtì ẹni kó máa kówó sí. who does that? mo ṣe sọ òun allegedly ni wípé àkáǹtì ìyá Wùnmí òun ni Mohbad máa ń fún Naira Marley tó ń kówó sí. náà kí bàbá Mohbad wá gbé lọ́ọ̀yà dìde kó ń kọ lẹ́tà sí ìyá Wùnmí wọ ibikíbi ìbàjẹ́ olè ló wà kó wù jáde wípé ìyá Wùnmí mo ní kí ọmọ ẹ ṣe DNA test ọmọ ẹ ò ṣe. tọmọ ẹ bá ṣe DNA test we know what to say. ṣùgbọ́n ọmọ ẹ refuse láti ṣe DNA test. now owó ọmọ mi tí ó wà ní ọwọ́ ẹ tí ọmọ mi kó fún owó ogún ọmọ mi tí wọ́n gbà tó ní kó sẹ́ndì sí àkáǹtì ẹ bá mi kó owó yẹn. ẹni máa wò pé ọ̀rọ̀ wo ni mò ń sọ yí ẹ̀sọ̀ tọ̀rọ̀ tó lọ́pọ̀lọ́ ni mò ń sọ. nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà wọn ò lè jí ọmọ dìde mọ́ ṣùgbọ́n nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ ọmọ yẹn bàbá yẹn ní right 100% right láti gba nǹkan ẹ̀ padà. tó bá jẹ́ pé bọ́ọ̀lù òun ṣe fẹ́ nìyẹn
well ṣùgbọ́n the man must not sit down and somebody tó máa jókòó síbi kan láti wá máa gba gbogbo property ọmọ yẹn no. Kí bàbá mọ̀ ẹ́ pọ́nmọ̀ tẹnu wọn kí bàbá Mohbad gbé lọ́ọ̀yà dìde kí wọ́n sọ fún ìyá tó bí Wùnmí pé wọ́n wú ọmọ òun kó bóun kó. Number one, I know people will be saying that, you know, Shori, we talk front, we talk back. Yes, we talk some people's mind. Yes. Now, mo mọ̀ pé yìí kan máa sọ pé yẹn ṣé nígbà tí ìyá Wùnmí tí ó bá Mohbad gba owó ṣé Mohbad ṣó kéré ni ṣó kéré láti open account láti máa fowó síbẹ̀ ni ẹ manipulate ọmọ yẹn excuse ọmọ yẹn ẹ fi gbogbo oògùn tẹ mọ̀ láti ilé ayé láti lè fi di ọmọ yẹn mọ́lẹ̀ ẹ dè mọ́lẹ̀ náà ibẹ̀ yẹn kàn mọ́ lọ so ẹ̀yin kan máa sọ wípé ṣé ńgbà tí owó yẹn wá wà lọ́wọ́ ìyá Wùnmí ṣé Mohbad ò ń gbà nínú owó yẹn ní lọ́wọ́ ìyá Wùnmí ni. Now listen. Ṣorí ní Europe tàwa yìí tó o bá ṣe mess up wọ́n á ní kó lọ print gbogbo kìíní ẹ̀ wá ẹ̀yin tẹ́ bá ń gbé ní Europe ọ̀rọ̀ mi máa yé yín dáadáa. Ọmọ treat fuck up ẹ. Now tí ẹ̀yin kan bá wá sọ pé ìyá Wùnmí o àmì tẹ́yìn kan bá sọ pé ṣé Mohbad ò gbà náírà owó ẹ̀ kó sọ́wọ́ ìyá ìyàwó ẹ̀ ni. Now bàbá Mohbad wá right fún ìyá Wùnmí pé kó wá ṣe account kó wá ṣe estimate account tí Mohbad fún ìyá Wùnmí láti sọ pé ìyá ìyàwó mi o mo ní ìdíye báyìí o account tó sọ sí kó wá máa sọ síta ṣe rí ọ̀rọ̀ yìí ó máa loud ṣe àwọn ẹgbẹ́ ọ̀rọ̀ yìí ti ń die down díẹ̀ ló ti ń sún àwọn èèyàn but when black man tó tún gbé bọ́ síta yes ọ̀rọ̀ yẹn tún ó wá worst sí kí bàbá Mohbad lọ sọ fún ìyá Wùnmí kó wá ṣe estimate ṣe àlùkò mo ti sọ máa ìdẹ́yìn kan tẹ́mà ní ṣé Mohbad ò gbà nínú owó yẹn ni tó bá gbà nínú ẹ̀ kọ́ wá gbogbo bọ́n ṣe transfer owó láti how many years owó àwọn máa wà nínú àkáǹtì ìyá Mohbad tó ń san owó yẹn sí so kí ìyá Mohbad lọ print statement of account jáde níbi tí Mohbad sọ pé ìyá Wùnmí o ìyá ìyàwó mi o mo ní ìdí 100 million mo ní ìdí 200 million mo ní ìdí 1 million ibi tó ti ń transfer fún Mohbad kí ìyá ìyàwó wa sọ àìfà ìjẹ́bẹ̀ tí ìyá ìyàwó tí ò sọ owó yẹn mi mọ́ owó yẹn mo ti gbàgbé ṣùgbọ́n ṣe rí owó yẹn pátápátá kí ìyá Mohbad ìyá Wùnmí kó make sure pé ó pọ̀ gbogbo owó yẹn jáde fún bàbá Mohbad yes kó make sure pé ó ṣe kí ni ẹ̀yin tẹ́ bá gbọ́ mi dáadáa ẹni tó bá létí inú ẹni tí ó bá understand mi ó máa gbọ́ mi dáadáa kí bàbá Mohbad kí ó sọ fún ìyá Mohbad tí ìyá Mohbad ò bá ti lè ṣe estimate owó yẹn bí Mohbad ṣe ń gbà díẹ̀ lọ́wọ́ ìyá Wùnmí my sister my brother my papa my mama ẹ sọ wípé kí ìyá Mohbad ìyá Wùnmí jàre ẹni kó kó gbogbo owó yẹn bọ́ta kó gbogbo owó yẹn bọ́ta kó kó lé bàbá Mohbad lọ́wọ́ torí ńgbà tí bàbá Mohbad ń train ọmọ ẹ̀ níwọ̀n ọba tágbára ẹ̀ gbé láti train ọmọ ẹ̀ níbo ni ìyá Wùnmí wà ṣẹ́ni lórí ọ̀rọ̀ ilé yàtọ̀ sí DNA test o ṣẹ́ni lórí ọ̀rọ̀ ilé bàbá Mohbad gbọ́dọ̀ wíìnì lórí ọ̀rọ̀ yìí kó ṣe estimate kó gba owó ọmọ ẹ̀ owó oògùn ọmọ ẹ̀ báyìí kó gbà lọ́wọ́ ìyá Wùnmí torí ìyá Wùnmí kọ́ ló bá bí ọmọ torí ìyá Wùnmí kọ́ ló lọ sign ní ọ̀dọ̀ Naira Marley ṣọ́rọ̀ mi yé wa torí mo ní pé some people don't talk about it wọ́n ní ẹgbẹ́ ọpọlọ kalẹ̀ now let's talk about this thing why tó jẹ́ pé ìwọ tó mọ bọ́mọ ṣe jẹ́ tó ń pàdé ara wọn wọ́n dẹ̀ fẹ́ra wọn ìwọ ìyá ìyàwó máa manipulate ọmọ lọ́wọ́ ó wá di wípé ó wá gba owó ogún ọmọ ọkọ ẹ ẹ̀yin tẹ́ bá ti lè gbarú ẹ̀ òun ni kẹ́kọ̀ọ́ kọ́mẹ́ǹtì jákujàku síbẹ̀ kí bàbá Mohbad dìde kó sọ fún ìyàwó kó bóun kó owó ọmọ òun àbí ẹ ṣáà ti pa àlẹ́jẹ́ lè bá ṣe máa ń sọ lórí ọ̀rọ̀ wa ẹ ṣáà ti pa fine nígbà tẹ́ ti pa tán ẹ ṣáà lè pa tẹ́ tún gbẹ gbogbo ogún ojú ẹ̀
so ẹ kó owó ọmọ òun ẹ kó fóun tẹ bá lọmọ yẹn ti gba owó ẹ mú àkáǹtì ten transfer owó yẹn fún ten transfer ẹ má jẹ́ kéyìn mi yọ kí ló dé ten transfer owó yẹn fún Mohbad. ẹ̀yin ò rí pé nígbà tí aṣẹ̀dá máa padà fi ìyà jẹ yín ó jẹ́ kí Wùnmí náà bí ọkùnrin. mo dẹ̀ ń gbọ́ngbà tí Very Dark Man sọ pé àwọn tó sọ pé kán lọ bẹ́ẹ̀rì Mohbad àwọn náà ló sọ pé kán lè wú Mohbad kán lọ wú Mohbad kán lè fi jẹ Naira Marley níyà. gbogbo stuff I don't even want to know about it, but what I know about is that nǹkan tó bá lè gbà má fi lọ́mọ làkejì. kí ìyá Wùnmí kó gbé àkáǹtì bọ́ta kó wá ṣàkáǹtì bí Mohbad ṣe ń gba owó yẹn lọ́wọ́ ẹ̀ torí òun ní báǹkì Mohbad. ṣe rí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó mo ti rí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó tipẹ́ ṣe rí àwọn tó máa ń fọ́lọ̀ bẹ́ẹ̀ má rò bí orí TikTok. No, I'm already on YouTube, I'm already on Facebook, I'm already on TikTok, whatever. mo ti sọ̀rọ̀ yẹn pẹ́pẹ́pẹ́ kó ń gbàdúrà fún àwọn celebrity kan ipò wọn máa jábọ́ wọn máa ṣubú pátápátá tó jẹ́ pé wọ́n máa ṣẹ̀ṣẹ̀ máa fà wọ́n dìde ni. ṣé àwọn pé ọmọ ọgbọ́n tèmi náà jẹ́ tó bá rí nǹkan you have to fọpọlọ sọ. So I don't mention anybody but I know that she is the one. ọmọ ní ṣẹlẹ̀ ọ̀rọ̀ yìí máa pìkẹ̀ pín fún wa ni. ọmọ àgbè ṣubú ó ṣubú pátápátá wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n á rán mi lé lórí ọmọ àgbè dìde. òun ló ń ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó báyìí. nǹkan tí Ìyábọ̀ Òjó bá mọ̀ kó sọ. tó bá lè jáwọ́ tí Ìyábọ̀ Òjó bá lè jáwọ́ tó já ọwọ́ kúrò lọ́rọ̀ ọ̀rọ̀ Mohbad tó ṣe necessary thing tó yẹ kó ṣe tí ò bá kí Wùnmí lẹ́yìn kó jẹ́ kí ẹni tó ṣe iṣẹ́ ibi fún ọmọ lọ́mọ kó jẹ́ kí ẹni tó ń jẹ̀yẹ. ìgbà yẹn ni Ìyábọ̀ Òjó tó lè ìgbà yẹn ni Ìyábọ̀ Òjó tó lè get free mind. ṣe rí àwọn èèyàn kàn ti láìkí ẹni wọn tó bá ṣe mistake pẹ́rẹ́ báyìí wọ́n máa gbàgbé pé wọ́n máa bì ní wọ́n máa treat kí lè máa pè fọ́kọ̀ pé àbí fọ́kìnní kan mi dẹ̀ fẹ́ máa sọ kìnní torí àwọn pípù yìí wọ́n máa treat ẹ bó ṣe yẹ kán treat ẹ. so bíbò tí Ìyábọ̀ Òjó ń bó Wùnmí òun ló Ìyábọ̀ Òjó yẹ ẹni òun Ìyábọ̀ Òjó ń jẹ lọ́wọ́ mi ò bínú sí Ìyábọ̀ Òjó mi ò bá Ìyábọ̀ Òjó jà what I know is that the truth should come outside. Those people that do those things that day àbí those people that did those people that do kí gbogbo wọn kọ́ ṣe kí ni kọ́ fèsì nǹkan tó yẹ kí wọ́n fèsì. ṣọ́rọ̀ mi yé wa. Now ẹ jẹ́ kí n tún wá padà sí ọ̀rọ̀ ìyá Wùnmí. mo ti sọ ní ìbẹ̀rẹ̀ pé kí bàbá Mohbad kó lọ bá ìyá Wùnmí kó lọ gba owó ọmọ ẹ̀ tó bá lẹ́nu ti gbà nù ẹ̀ kó ṣe ṣe pé mo ń repeat ibẹ̀ yẹn very very important òun ló jẹ́ kí n máa repeat ibẹ̀ yẹn. Now bàbá Mohbad wá sọ fún ìyá Wùnmí pé in one condition bàbá Mohbad máa mú Wùnmí àti Liam lọ sí hospital tó mọ̀ pé yes ó trust and nobody know those places, nobody know the place, nobody know whatever is the places. ẹ̀yẹn ṣàṣọ òyìnbó yẹn lẹ̀ ẹ fi lẹ̀ bẹ̀. kí ó mú Wùnmí lọ síbẹ̀ in one condition tí bàbá Mohbad ò fi ní béèrè owó yẹn lọ́wọ́ ìyá Wùnmí. kó mọ̀ pé Wùnmí jọ̀kan wá gbé ọmọ yẹn wá jẹ́ ká lọ síbi báyìí kó dẹ̀ tẹ̀lé bàbá Mohbad. tó bá tẹ̀lé bàbá Mohbad kán lọ ṣe DNA test yẹn kán dẹ̀ dúró kán make sure pé wọ́n ṣe DNA test yẹn náà wọ́n dẹ̀ rí result látara bàbá Mohbad kì í ṣe látara ìyá Mohbad náà. tọ́mọ wá ṣe DNA test yẹn tọ́mọ wá rí wípé ókè o bàbá Mohbad ló ní Liam o true DNA test not fake DNA test. ṣe mọ̀ yí pé bàbá Mohbad sọ́gbà yẹn kó o ti ṣe DNA test yẹn wípé àwọn lọ́yà wọn sọ pé kó má bring kíní yẹn bọ́ síta kó má mú result yẹn bọ́ síta. Let him go and do another one or you should stand on the one that bàbá Mohbad have already did before. ṣọ́rọ̀ mi yé wa kó stand lórí ẹ̀ ọwọ́ kan lọ ṣe mí in one condition
tí Wùnmí bá ti lè tẹ̀lé bàbá Mohbad kó dẹ̀ gbé Liam dání kó wọ́n lọ ṣe DNA test níbi tí tẹ́nì kan kò mọ̀ níbi tí ọwọ́ ọjà Wùnmí ò tó níbi tí Wùnmí ò lè fi owó dí wọn lẹ́nu ẹ jẹ́ kí n lò bẹ́ẹ̀ ní ibi tí Wùnmí ò ti ṣe kí ni tí ò fi lè fi owó dí wọn lẹ́nu tí ò ti lè fi owó dí wọn lẹ́nu kí wọ́n lọ ṣe DNA test yẹn tí wọ́n bá wá ṣe DNA test yẹn tó máa rí pé ókè o ọmọ mi Mohbad o òun ló ní Liam o fine bàbá Mohbad wá lè forgive owó tí ìyá Wùnmí gbà ní ọwọ́ Mohbad ṣọ́rọ̀ mi yé yín ọ̀rọ̀ mi wà complicated àbí kò yé yín àwọn tó ní òye tó bá ní òye dáadáa ọ̀rọ̀ mi wáyé wọn yes ìgbà yẹn ni bàbá Mohbad wá lè sọ pé okay ọmọ òun ni Liam ọmọ òun ni Liam grandson òun ni Liam okay let me forgive owó tó wà lọ́wọ́ ìyá ìyàwó ọmọ òun ṣùgbọ́n tí Wùnmí ò bá ti lè ṣe kí bàbá Mohbad dìde kó lọ gba owó ọmọ ẹ̀ kó lọ gba owó oògùn ojú ọmọ ẹ̀ ní ọwọ́ ìyá ìyàwó àbí ìyá Wùnmí dẹ̀ la máa pè kó lọ gba owó yẹn lọ́wọ́ ìyá tó bí Wùnmí ṣọ́rọ̀ mi yé wa now mo ní fídíò kan ní kí gbogbo ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ kọ́rọ̀ Ìyábọ̀ Òjó tó come out ṣàwọn pé Ìyábọ̀ Òjó fa Naira Marley bọ́ta yìí pé kí Naira Marley kó san owó Mohbad fún Liam ṣe rí ọ̀rọ̀ yìí ó máa loud because àwọn tó ń sọ̀rọ̀ síta wọ́n ti sọ àtàwọn ọgbọ́n àwọn ọgbà tá a mọ̀ pé yes bóyá kó ṣe rí kọ́ lélẹ̀ we say it out ṣe gbogbo bí Ìyábọ̀ Òjó ṣe ó yẹ kí kémi náà máa fún ọ bákàbà dọ̀tí no I just have to calm down ṣọ́rọ̀ mi yé wa tó bá ti lè lọ kó gbogbo owó yẹn bọ́ta tọmọ wọn bá dẹ̀ ti ṣe DNA test kí bàbá Mohbad ṣe kí ni kó forgive owó ṣèbí ní group náà sọ pé yẹn Mohbad náà sọ pé yẹn ní bàbá Mohbad ló bóyá Mohbad lé owó kọ̀ọ̀kan pé kó lè owó kọ̀ọ̀kan lẹ̀ who does that ẹni ọ̀rọ̀ bóyá kò lówó kọ̀ọ̀kan lẹ̀ níbo wá náà ti rí owó tí wọ́n sẹ́ndì sí ìyá Wùnmí tí ìyá Wùnmí ò lè kó owó ọmọ ọlọ́mọ fún un now ìyẹn bẹ́ẹ̀ now ṣe wá rí Naira Marley ẹni kí Naira Marley ẹni tó wá sign bàbá Mohbad tó wá sign nígbà tí Naira Marley fẹ́ gba Mohbad as Malians kí bàbá Mohbad ní ó ṣàmì pé Naira Marley ṣe sọ pé owó Mohbad ṣùkú lọ́wọ́ òun kí bàbá Mohbad tó sign yìí pé ọmọ mi o òun sign o yìí pé kó wà ní ọ̀dọ̀ Naira Marley o kó wà ní ọ̀dọ̀ Malians record o àbí Malians music o àbí Malians sọ̀rọ̀sọ̀rọ̀ àbí Malians whatever kí Malians kíní kó lọ kó owó Mohbad tó kù lọ́wọ́ ẹ̀ kó lọ kó fún bàbá Mohbad case close case ò dẹ̀ tí close ìyẹn lọ́nà ọbẹ̀ yẹn because they are still saying that Naira Marley should pay Liam the money that his papa work for. Which papa work for? Which papa work for? Baba wo ló ṣiṣẹ́. Oh God, ọ̀rọ̀ tó ṣe kí ni mo fi rẹ̀ ẹ́ má worry. Owó Mohbad tí ó kù lọ́wọ́ Naira Marley. Don't expect me to be speaking English on this matter. No. Because àwọn ọ̀rọ̀ kankan wà tó jẹ́ pé tá bá fẹ́ yìnbó sí wọn ní jẹ́ kó débi tó yẹ kó dé. Naira Marley, owó Mohbad tí ó wà lọ́wọ́ ẹ̀ kí ọrùn ẹ̀ lè mọ́. Kí ọrùn ẹ̀ lè mọ́ because they have already put Naira Marley in mess, in big mess. Ṣùgbọ́n kí wọ́n lè clean mess yẹn kúrò ní ara Naira Marley ṣọ́rọ̀ mi yé wa ẹ sọ fún Naira Marley wípé Mohbad ló wá sign fún ọmọ ẹ̀ nígbà tí ó fẹ́ gbàgẹ́ mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan kí Naira Marley pé bàbá Mohbad kó dẹ̀ transfer owó Mohbad tó wà lọ́wọ́ Naira Marley Malians record kó transfer fún bàbá Mohbad ìgbà yẹn ní ọrùn Naira Marley náà tó ní drag Naira Marley mọ́. But tí Naira Marley ò bá transfer owó Mohbad fún bàbá Mohbad ẹ má jẹ́ parọ́ fún yín o
ọmọ tamish ọmọ ṣe kí ni ọmọ bá Naira Marley fà gidi bẹ́ẹ̀ ni ọmọ bá fà ó máa tóra wọn ṣùgbọ́n tó bá lè ṣe bẹ́ẹ̀ ọ̀run Naira Marley máa mọ́ kéèsì yẹn máa close ní ọ̀nà ọbẹ̀ yẹn ni o ní ọ̀nà ibẹ̀ yẹn kí Wùnmí lọ ṣe DNA test kí kí ló ń borúkọ Ìyábọ̀ Òjó kó má support yẹn mọ́ kó má support Wùnmí mọ́ kó má back ẹ̀ up mọ́ jẹ́ kán jẹ́ ìyá orí wọn now torí pé òun back Wùnmí up now sí nǹkan tí wọn náà kó rẹ̀ sí now ìwọ kan yìí ló sọ wípé ìwọ Ìyábọ̀ Òjó yìí ló sọ wípé Wùnmí ti ṣe DNA test pẹ̀lú ìyá Mohbad wípé Mohbad ló lọ́mọ who just start ìyá Mohbad àbí kí n sọ wípé no ìyá Mohbad kọ́ Ìyábọ̀ Òjó ó jẹ́ nìkan tó wà intelligent ó jẹ́ nìkan tó wà educated in your own yes ó dẹ̀ jẹ́ nìkan tó wà observation àbí observation lè máa ń pè ó wà observe dáadáa you know how things roll ṣé o lè gbarú ẹ̀ ṣé o lè gbarú ẹ̀ kí ọmọ ẹ Festus kó fẹ́ ìyàwó kí ìyá ìyàwó Festus ọmọ ẹ kó wá máa kó owó oògùn Festus kí wọ́n máa kó fún ìyá ìyàwó Festus báwo ló ṣe máa rí lára ẹ ìyẹn Ìyábọ̀ Òjó ẹ máa là ó ẹ máa gbọ́ mi dáadáa o kí n tún sọ kí Festus fẹ́yàwó owó oògùn tí Festus wá ń ṣe kí wọ́n máa kó fún ìyá ìyàwó ẹ̀ ìyá kí náà gbórúkọ Ìyábọ̀ Òjó báwo ló ṣe máa rí lára ẹ owó oògùn ọmọ ẹ kí ìyá ìyàwó ẹ máa gbà á báwo ló ṣe máa rí ìyẹn one. Number 2 kí ọmọ ẹ Festus kó fẹ́ ìyàwó kí wọn náà dẹ̀ ti mọ̀ fìrìfìrì tí ọmọ náà tó ti mọ́mí Ìyábọ̀ Òjó ó dàbí pé ìyàwó òun yìí oyún tó níyì òun ń dá òtún ẹ̀ pé òun kọ́ lòun ní ṣọ́rọ̀ mi yé yín kó lòun dá òtún ẹ̀ pé ìyá mi oyún tí ọmọ tí ìyàwó òun bí yìí òun kọ́ lòun ní òun fẹ́ ṣe DNA test ṣọ́rọ̀ mi yé yín kán wá lọ mú DNA test ìyá Festus ìyẹn Ìyábọ̀ Òjó tó bí Festus kán wá lọ mú DNA test ẹ̀ kí wọ́n wá lọ fi ṣe test fún ọmọ tí Festus bí ṣó máa gbàrú ẹ̀ ẹ já máa là ó ṣó máa ṣe kí ni ṣó máa gbàrú ẹ̀ Ìyábọ̀ Òjó ṣó máa gba irú ẹ̀ kí wọ́n lo ẹ̀jẹ̀ tiẹ̀ kí wọ́n fi ṣe test fún ọmọ ọkùnrin ọmọ tó bí kí wọ́n fi ṣe test fún ṣẹ́rí èmi nǹkan tí mo lè gbà mí kì í fi ń lọ́yàn náà tí máa ń gbọ́ mo lè gbà kínní náà máa fi lù ẹ́ tó bá gọ̀ but for me nǹkan tí ìgbà lè gbà mi ò kì í fi ń lọ́yàn Ìyábọ̀ Òjó nǹkan tó lè gbà má fi lọ bàbá Mohbad mọ́ má sọ yí pé ìyá Mohbad lè fi ṣe tẹ́sítì DNA tẹ́sítì Liam possible látàyè dáyé láti náà ti mọ̀ yí pé bàbá ló máa fi ẹ̀jẹ̀ fi ṣe tẹ́sítì fún ọmọ fún àyànmọ tí wá kú nìyẹn bàbá tó bí Mohbad òun ló yẹ kí wọ́n wá lo ẹ̀jẹ̀ láti fi tẹ́sítì ọmọ èyí wá lẹ́yìn ti lo ẹ̀jẹ̀ ìyá Mohbad who does that it's not possible abiyamọ ní gbogbo wa àkì ń ṣe abiyamọ tó dúró lórí òótọ́ ní gbogbo wa mo dẹ̀ mọ̀ pé Ìyábọ̀ Òjó abiyamọ gidi ní tó dúró lórí òótọ́ ṣùgbọ́n torí pé ohun tó fẹ́ jẹ now ohun tó fẹ́ jẹ ó ti put it into mess ohun tó fẹ́ jẹ ó ti ṣe kí ni ó ti fi ẹrẹ̀ ìyẹ̀pẹ̀ ìdọ̀tí èrí èèrà báwo lẹ ṣe máa pè é epo gbogbo ẹ̀ ikùn mú yàmàyàmà ó ti fi rí ẹ lára abiyamọ ní ẹ yes we know but torí nǹkan tó fẹ́ jẹ ó fi ẹrẹ̀ ó fi yí ara ẹ lára I won't say more than this
ẹ bá mi ṣí ẹ kó débi tó bá fẹ́ dé. Àwọn tó bá ní ọgbọ́n wọ́n understand mi dáadáa. Ṣẹ́rí, when I'm repeating something on my page, I'm repeating it tẹnumọ́. That is to say, something have to come outside from that place. Ọmọ á ní tí ẹ bá rí àwọn tó máa ń rọ irin, tí wọ́n bá ń gbá irin mọ́ ojúkojúkọ, they want to bring something good out of it. So when you're seeing me tẹnumọ́ nǹkan, that means something good must come outside from that place. Bàbá yẹn kàn lè jẹ̀yà gbé. No, bàbá yẹn kàn lè jẹ̀yà gbé bẹ́ẹ̀. Bàbá yẹn kàn lè fi bàbá yẹn sí mess like that. Ṣé mo pé ńgbà kan wọ́n bú bàbá yẹn gan. Wípé bàbá mi wádìí kíníkan kíníkan. Now, ìgbà tí Very Dark Man wá gbé ọ̀rọ̀ bọ́ta, everybody now can say no, ibi tọ́rọ̀ ti wá rè. Tọ́rọ̀ mi ti yé wa. So bàbá Mohbad olówó lọ́wọ́ ṣùgbọ́n ó lé ẹnu, ó ní platform láti fi sọ̀rọ̀ síta pé kí ìyá Wùnmí kí ó bá òun kó owó ọmọ òun. Just like that, no stress.